ti sọnù sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ mi. Sáfónífojì ikú àti ìdàgbé mi. Àti rò mí pin pé kò sí ìrètí fún mi mọ́. Sórí mo jẹ̀bi gbogbo ẹ̀sùn tá a kọ̀ọ̀kan mi. Mo ní ṣùgbọ́n ilé mi jẹ́ gbọ́dọ̀ mi ní láti gbẹ̀mọ̀ tí. Olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ fún ọ láti òní lọ. Òkùnkùn ayé kan kì yóò borí rẹ mọ́. Olúwa yóò máa ṣe ààbò lórí rẹ àti lórí àwọn ẹbí rẹ. Gbogbo ohun tí ó dáwọ́ rẹ lé gbogbo rẹ̀ ni yóò yọrí sí rere. Ìwọ kì yóò rí ìjákulẹ̀ mọ́ àbí wàhálà kankan. Mo gbàdúrà fún ọ lónìí tí ń ṣe ọjọ́ Jímọ̀ Friday, ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2024. Ìmọ́lẹ̀ ńlá yóò tàn yí ọ ká. A ó rán àánú sí ọ láti ibi gbogbo. O ò ní rí ìjákulẹ̀ tàbí wàhálà mọ́. Láti òní lọ, gba ògo tuntun lórúkọ Jésù.